Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV was Mama ni mo wọ́n ní Ọlọ́run tó wù Ọlọ́run bá Ọlọ́run tó bí Ọlọ́run bá ayé ò bá ṣe ibùgbé ọ̀run ò bá. State, and I was invited by His Royal Highness and the Oni of Ife. I was in his palace with my friends, and we have seen a different culture than my own state, than where I come from. In fact, I was so pleased with him. All what I can say is that I wish him a very long life and long life in his tone, and I wish him with his family. He has put the people in the right position. Thank you very much.
tí kò wọ́n ya bá ń bí táwọn náà. Kì í ṣe ní kíákíá lórí ká tó pe olórí wa kó sọ̀rọ̀. Mọ́mí kan tẹ́ mọ́ra Dr. Mrs. Esther Idowu Phillips. Màmá mi. Tí gbogbo ayé wọ̀ sí ọ̀rẹ́ ẹ̀sán ìyá òwò ẹ̀fọ́ ọ̀làgbẹ̀wọ̀ ẹ̀fọ́ ọ̀làgbẹ̀wọ̀. Bákan náà ni Ìyálájé worldwide. Ìyálájé ti gbogbo Oòduà. Worldwide. Ìyálájé ti gbogbo Africa. Worldwide. Ìyálájé worldwide. Ìyálájé Asia. I recognize your presence, my darling sister. Ìwọ ló gbé mi wá síbí o, ìwọ àti kábíyèsí Ọ̀jájá the second. Ní agbára náà, àjọṣe yóò ní bàjẹ́. Mr. Ìlọ̀rí Jálò ọ̀bọ̀rànlẹ̀ fi nǹkan tó dáṣọ obìnrin lóore àwọn náà bẹ́ ń bì yìí Ọ̀túnba Òbẹ́ńbé àṣìyù arìngbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ bẹ́ni tẹ́gbẹ́ ń dùn ẹgbẹ́ òkúkú dòbẹ́ńbé olóṣèlú ní òfẹ́ kí Ṣèyí Ọ̀wọ́ṣọ all the way from London àṣìyù God bless you, your welcome of all the Tarim Rice stream. Tarim Rice crew that came all the way from Ibadan. You're welcome. Ìta kọ́dá ìta ṣẹ̀dá. The Arafe, onílé iná. Ìta gbogbo àgbàgbà. I appreciate Tó ń you. bẹ lọ́tún pẹ̀lú ọmọ afúnni. Ìbánimọ́sẹ́. Also, I want to appreciate Baba Jebu, my whole persona Baba Jebu. I káàbọ̀ sórí ètò. All right, thank you very much. A kí gbogbo àwọn ìyálóde náà. Gbogbo àwọn ìyálóde la kí. A lè kí gbogbo ọba orí adé tó wà gbogbo orí adé tó wà ń bí náà la kí. Láì bàbá owó ṣòfò. A fi àsìkò kí gbogbo àwọn lọ́balọ́ba, wọ́n ní àkí àwọn lọ́balọ́ba. Ẹjọ́ àtàbáníkà máa dárúkọ gbogbo ọba ń bì báyìí táì máa lọ. Mo fi àsìkò kí gbogbo ẹ̀yin lọ́balọ́ba, gbogbo ẹ̀yin orí adé tẹ wà ń kalẹ̀, gbogbo ẹ̀yin ọrùn lẹ̀kẹ̀ tí ẹ wà ń kalẹ̀. Mother Kọ́ìndé Ọ̀ṣọ́ba tí mo kọ́kọ́ rí. Reverend Mother Kọ́ìndé Ọ̀ṣọ́ba yín ló ní tèmi dára. Ẹ̀lẹ́ yìí máa fáyì. Ẹ̀lẹ́ yìí máa fáyì. Ẹ̀lẹ́ yìí máa fáyì. Ẹ̀lẹ́ yìí máa fáyì. Ẹ̀lẹ́ yìí bá lẹ́nu. Ẹ̀lẹ́ yìí bá lẹ́nu. Ẹ̀lẹ́ yìí bá lẹ́nu. Ẹ̀lẹ́ yìí bá lẹ́nu. Ẹ ṣeré fún ìyá yìí.
ti sọ fún wa ó ní bàbá sí nílé ó ní ẹ má má dábàá àwọn tẹ bá ti rí wọn ẹ má gbọ́ lóríṣiríṣi. ọ̀dà òkòkò àwọn agbẹ́bù ọ̀tá ń sọ́fà àwọn agbẹ́bù ọ̀tá ń sọ́fà àwọn agbẹ́bù àwọn wèrè ń sọ́fà. wọ́n bẹ̀ ọ́ síbẹ̀ lánàá. Madam Gogo, Madam Gogo, Madam Gogo burúkutu máa lọ jẹ́ gbogbo tù. Àwọn gbẹ́rù, àwọn yẹ́fà, ẹlẹ́tẹ̀lẹ́ àdébẹ̀, lábẹ́bùlá, gbogbo burúkutu lábẹ́bù, gbogbo ìlà mi, ọlọ́run má bà tiẹ̀ jẹ́, ọlọ́run má bà tiẹ̀ jẹ́. Mo ti gbà, àwọn ìrírí, ẹ̀yìn bàbá òwúrọ̀, ẹ̀ka làwọn òwúrọ̀, sábẹ̀ lọ. Ṣé ìṣeré fún màmá mi? Madam Gogo mi, Madam Gogo mi, Madam Gogo mi. Ẹ̀jẹ̀ wáyọ̀ nọ́mbà kan fún Ades. Jẹ́ ìwé nọ́mbà fún màmá mi, Madam Gogo mi. Ẹ̀jẹ̀ ṣe àwọn màmá sì fárígá. Ọlọ́run ṣe fẹ́ rú. Sì fárígá. Ọlọ́run ṣe fẹ́. Àwọn màmá sì fárígá. Ọlọ́run ṣe fẹ́. Àwọn màmá sì fárígá. Ọlọ́run ṣe fẹ́. Àwọn màmá sì fárígá. Ọlọ́run ṣe fẹ́. Madam Gogo, orí rẹ̀ ti bá. Orí ẹ̀ wà ń bẹ́. Ó ti bá orí ẹ̀ wà ń bẹ́. Àlórí rẹ̀ ti bá. Àlórí ẹ̀ wà ń bẹ́. Àlórí rẹ̀ ti bá. Àlórí ẹ̀ wà ń bẹ́. Àlórí rẹ̀ ti bá. Àlórí Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV was